بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونصلي ونسلم على سيدنا محمد صلى الله عليه وسلم. فحيلنا السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. Aki gbogbo ẹ̀yin olùgbọ́ wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, olùfẹ́ Ọlọ́run lára wa lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbàlagbà, ní ilé àti àlejò àti gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé. Ìfẹ́ tọ́lọ̀ ní ẹni sáré Ọlọ́run lára wa ò ní dìbàjẹ́. Àlùbáríkà ọlá Ànábì wa Muhammad. Èyí tí a fẹ́ máa gbéyẹ̀wò ní àìnígbára wa lákòókò. Lẹ́yìn tá a ti kí Ọlọ́run tá a sì kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Hakeem Maulana Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu. Hakeem Maulana Sheikh Abdul Kilani wa Kilani qaddasallahu sirrahu. Gawzul Anami Maulana Sheikh Alhaji Ibrahim radiyallahu ta'ala anhu. Samsudini Jami Bulala Ifritul Amara. Aki gbogbo àwọn wọ̀nyí àtàwọn tó tún kù láwọn ẹni Ọlọ́run tó tún ju gbogbo àwọn wọ̀nyí lọ láti ìpìlẹ̀ wá títí débi tó dé. Ọlọ́run má ṣàbá ni yọ́nú sí gbogbo wọn. Gbogbo àwọn àṣẹ́kùnbọ̀ àwọn ẹni rí Ọlọ́run má ṣàbá ni jẹ́kẹ̀mí wọn gùn. Àlùbáríkà Ànábì wa Muhammad. Tó ntí a fẹ́ máa gbé yẹ̀wò òun náà ni pé èyí tó dàrú máwọn èèyàn lọ́wọ́ lónìí. Pàápàá jùlọ nípa ìlú wo gan-an ní ilẹ̀ Yorùbá àbí ìlú wo gan-an òun ni ìlú ẹ̀sìn. Ọlọ́run fúnra ara rẹ̀ ọmọ ẹni tí ń sìn òun. Ọlọ́run fúnra ara rẹ̀ ó sì mẹni tí òun ṣe ní ààyò lọ́dọ̀ ara ẹ̀. Ṣùgbọ́n ká má gbàgbé nínú àwọn tá a ti bára wa sọ wípé ẹnìkan kan má sọ pé òun mọ́. Torí pé Al-Qur'ani ní la tusaku anfusakum huwa a'lamu biman ittaqa. Ọlọ́run ní ẹ má máa fọra yín mọ́. Èmi Ọlọ́run ọba gangan ni mo mẹni tọ́mọ́ lọ́dọ̀ mi. Orí n tó fi rí bẹ́ẹ̀ ni pé àkókò tánẹ́bí wí gan la dé yìí sallallahu alayhi wa sallam. Pé yẹn máa jẹ́ mùsùlùmí ní àárọ̀ yóò sì di kèfèrí kílẹ̀ ó tó ṣú. Látara pé kí ni báwo la wá ṣe ní darapọ̀ mọ́rú ìrìn àjò bẹ́ẹ̀ òun náà ni pé ká má máa fọra wa mọ́. Nípa wa la dáa jù. Àwa la pé jù. Kò sí ìlú tí wà lé Ọlọ́run ọba tó ti pọ̀ tó ti wá. A rí wípé bí a bá wò ó lónìí tí a máa ń gbọ́ káàkiri náà ni pé Ìlọrin náà ní Mẹ́kà Nàìjíríà. Tó bá wá ṣe wípé Ìlọrin bá jẹ́ Mẹ́kà Nàìjíríà la pé o. Ilẹ̀ Yorùbá ń bẹ ńbẹ̀, ilẹ̀ Haúsá ń bẹ ńbẹ̀, ilẹ̀ Ìgbò ń bẹ ńbẹ̀, Nàìjíríà ni. Ajá sí wípé kò sí ìlú tó gba àlàáfíà láàyè tó tó ìlú Mẹ́kà. Ìlú tí ó bá sì dàbí ìlú Mẹ́kà nílùú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó gbọ́dọ̀ jẹ́ ìlú alálàáfíà. Ó gbọ́dọ̀ jẹ́ ìlú tí ò ní lẹ́tanú ẹnikẹ́ni. Ó gbọ́dọ̀ jẹ́ ìlú tí ò ní máa rò wípé kò síbi tó tún dàbí àwọn ọmọ láyé. Nítorí náà èyí la fi máa rí àpẹẹrẹ wípé ó dàbí Mẹ́kà. Ntí ó kọ́kọ́ dá wa lójú ni wípé láti máa yọ Ìlọrin kúrò ní ilẹ̀ Yorùbá pé àwọn iṣẹ́ Yorùbá ẹ̀yà kan la wà. Ó dàbí àṣìṣe tó tóbi. Ó dàbí àṣìṣe tó tóbi. Nítorí wípé eléyìí ṣe wípé ká máa wá búra wa àbí ká máa ṣépè fúnra wa àbí ká máa sọ pé bákan la rí. Gbogbo ìlú tí ń bẹ láyé kódà títí kẹ Mẹ́kà tá a fẹ́ máa fira wa wé. Gbogbo wọn ni wọ́n ti jẹ́ olóòṣà àtẹlẹ́bọ síwájú. Kódà ńgbà tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì bá wọn bẹ́ẹ̀
lẹ́lẹ́bọ ànábì ò sì fagídí mú ẹnikẹ́ni torí pé Ọlọ́run sọ fún ànábì pé la ikraha bid-din ìjẹnipa ò sí níbi ẹ̀sìn wa ànábì o láti wá jẹ́ kí wọ́n máa wò wá gẹ́gẹ́ bí àwòkọ́gbọ́n láti má máa rí wa láwòkọ́ṣe nínú ìwà àlàáfíà yóò máa tako ohun tá a rò pé à ń jẹ́ a sì rí wípé ní Nàìjíríà wọ́n ka Ìlọrin kún home of peace ìlú àlàáfíà tó bá wá rí bẹ́ẹ̀ a lọ bí tí ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ti bá gbogbo ẹlẹ́sìn ṣe pẹ̀lú ìfẹ́ tó já sí wípé Ànábì ò kó yan ẹnikẹ́ni kéré kódà bí Abu Talib ṣe hàn Ànábì léèmọ̀ tó síbẹ̀síbẹ̀ nígbà tó tún fẹ́ kú láyé Ànábì tún fara kanra pẹ̀lú ẹ̀ tànábì tún sọ pé kọ́sí pé la ilaha illallah kọ́lọ́hún ó tó sọ wípé níbi Abu Talib ó gbà lọ́nu. ká kọ́kọ́ tiẹ̀ wò náà orúkọ ǹjẹ́ orúkọ túmọ̀ ẹ̀sìn wà là ń jẹ́ orúkọ lónìí Abdullah Abdurrahman a rí wípé tá a bá wo ayé lónìí ọ̀pọ̀ ń jẹ́ Abdurrahman tí ò sin lọ́hun kò nítumọ̀ lójú ayé àná Muhammad náà sallallahu alayhi wa sallam ẹ wo bàbá tó bí ànábì fúnra ara rẹ̀ Abdullahi lórúkọ ẹ̀ ọmọ sin lọ́hun gbogbo wa la mọ̀ yí pé nínú àwọn ṣẹbọ bàbá tó bí ànábì jẹ́ kan ó fi hàn wípé orúkọ ò ṣeé sọ fún wa wípé òun náà lẹ̀sìn a máa fi yéra wa ẹ má jẹ́ a fi orúkọ èdè wa ẹ má jẹ́ a pa á mọ́ bí Adéwálé Ayọ̀mídé ẹ má jẹ́ a gbàgbé nítorí pé tá a bá ti fi orúkọ èdè wa kalẹ̀ a kì í sọmọ lẹ́yìn ànábì nù o sallallahu alayhi wa sallam ànábì ni mo nífẹ̀ẹ́ èdè mi nítorí nǹkan mẹ́ta mo nífẹ̀ẹ́ èdè mi ànábì nù o níbi tí wọ́n ti ń da ànábì láàmú tí wọ́n ń jà ànábì lógun ànábì ní àkọ́kọ́ tí mo fi nífẹ̀ẹ́ èdè mi ni wípé inú èdè yìí ẹ̀sìn Islam èdè mi ni ẹ̀sìn Islam èdè mi ni èdè tí wọ́n fi wá sọ Al-Qur'ani kalẹ̀ lọ́tọ̀dọ̀ Ọlọ́run ọba fúnra ara rẹ̀ èdè mi ni èdè tọ́lọ́run ó tún fi gbé wa ǹdé lọ́jọ́ gbéǹde alùkìyàmà ànábì lédè mi ni kí ló dé táwa máa wá yọra wa sọ́tọ̀ nítorí wípé a fẹ́ bá èdè tá a fi pilẹ̀ ṣe mọ́ ìyẹn jẹ́ Yorùbá lónìí kó wá pòun di Fúlàní ìyẹn jẹ́ Yorùbá lónìí kó wá pòun da Haúsá nítorí kíni ní jẹun tá à ń pè láwùsá yìí gan àbáwọn tá à ń pè ní Fúlàní ìṣe wọn ò lẹ́bọ wọ́n lẹ́bọ wàláhì tàláhì súnmọ́ bíláhì wọ́n ní ẹbọ kódà tẹ́bọ wọ́n tún lágbára ju tàwa Yorùbá lọ síbẹ̀síbẹ̀ bí wọ́n ṣe ń ṣẹ̀sìn tó ìsìláàmù bò wọ́n lójú ni àwọn ọ̀tọ̀lọ́hun ní ẹ̀rí Fúlàní mi àbáwúsá mi lọ́jọ́ gbèǹde alùkìyàmọ̀ tó jẹ́ pé Ọlọ́run ó padà dájọ́ rẹ̀ nípò ẹlẹ́bọ torí ẹ̀yin lẹ́yìn ń wò wọ́n gẹ́gẹ́ bí Islam wọn ò gbàgbé ìṣẹ̀ṣe tiwọn o kódà àwọn Lárúbáwá fúnra ara rẹ̀ bá nẹ́bí ṣe dé tó gba gbogbo nǹkan lọ́wọ́ wọn kò gba àṣà tí wọ́n kúò lọ́dọ̀ wọn àṣà ẹ̀sìn kò jọra ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ wá wò lónìí Ìlọrin Àfọ̀njá ọwọ́ adìgèrè álímì afẹ́ wa máa yí orúkọ padà nítorí kíni nítorí àti wora wa pé àwa la mọ́jú ṣé ẹ gbàgbé ṣé ẹ rántí ṣé ẹ gbàgbé wípé Àfọ̀njá lọ́lọ́run rẹ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ láti wá pilẹ̀ ìlú Ìlọrin kó tó di wípé ìfọkàntán ṣe Àfọ̀njá nípìlẹ̀ kò sí ní tí lágbájá ó ṣe mí lágbájá ò lè ṣàbúrú fún mi kó tó di pé ń tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ kí Fúlàní ó tó wá fèrú gbàbùkún nígbẹ̀yìngbẹ̀yìn tí ẹ bá sì gbàgbé nínú ọba tó jẹ nílọrin Àlàbí Òpó Fúlàní kan máa ń jẹ́ Àlàbí nílẹ̀ Yorùbá Fúlàní kan yìí jẹ́ Àlàbí láéláé ṣùgbọ́n ẹ má gbàgbé ràn mí lọ́wọ́ ṣé wàá límì ńlá Àfọ̀njá ṣe tí Ìlọrin fi wá padà di ohun tí wọ́n sọ pé kì í ṣe ilẹ̀ Yorùbá mọ́
ràn mí lọ́wọ́ kò sí ní tó burú ńbẹ̀ ká ràn yẹn lọ́wọ́ nígbà tí president wa tó kú ńbẹ̀ nígbà tó fẹ́ dàrú mọ́ lọ́wọ́ ó ní ẹ ràn mí lọ́wọ́ láì fẹ̀yà kan ṣe láì fèdè kan ṣe gbogbo wa la sì mọ̀ pé president wa tó kú ńbẹ̀ kì í ṣe Yorùbá tó bá fẹ́ dàrú mọ́ yẹn lọ́wọ́ náà nígbà míì tó bá jẹ́ Yorùbá ó pe oríṣiríṣi ẹ̀yà pé ẹ wá ràn mí lọ́wọ́ láti máa wá búra wa ẹ̀yin lọ́mọ rẹ kíran ẹ̀yin lọ́mọ lẹ̀ Yorùbá àbí kí Yorùbá ní ó máa sọ̀rọ̀ burúkú pé ẹ̀yin Ìlọrin ẹ̀yin lẹ̀ yàkẹ́yà ẹ jẹ́ a jọ ṣàlàyé tí ò yé wa fúnra wa ni kódà bá a bá wò dáadáa gbogbo ọ̀tẹ̀ ẹyẹ ń kọrin lónìí ilẹ̀ Yorùbá ni lánàá kó tó di pé ìfèrúgbàbùkún ṣẹlẹ̀ láàrin Ṣéhù Álímì lórí Àfọ̀njá so nítorí ìdí eléyìí ó yẹ ká mọ̀ kó sì dá wa lójú Ìlọrin yìí ṣe ìlú kan tá a máa wá sọ wípé ó dàbí Mẹ́kà bẹ́ẹ̀ sì ni tó bá tiẹ̀ wá já sí wípé ẹ bá sọ wípé ilẹ̀ Fílàní àbílẹ̀ Haúsá nìlọrin ó yẹ ká mọ̀ yìí pé n tó colonize wa ẹ̀sìn mẹ́ta ni Yorùbá so ohun tá a sì mọ̀ nílẹ̀ Yorùbá a mọ̀ pé Ifá Kristẹni amọ̀yàn mọ̀ àwọn Ìgbò kódà nínú àwọn Ìgbò tá a wí ẹlẹ́bọ pọ̀ nínú wọn dáadáa Fílàní táwọn ń wí náà ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ẹ máa rán wa létí tẹ́ fi mọ̀ pé ilẹ̀ Yorùbá nìlọrin dọ̀la bá a bá kírun yídì tán ó tún níbì kan tí àwọn gbogbo ìmáàmù Ìlọrin àti gbogbo àwọn tó kù pátápátá tí wọn ò gbọdọ̀ má dé túláàsì ni tí ì sì ṣe iléeṣẹ́ ewu kankan wọn ò gbọdọ̀ má débẹ̀ lọ́dọọdún ó fi hàn wá yí pé wọ́n kàn fẹ́ yọ àwa kúò nínú àṣà wa wọ́n kàn fẹ́ yọ wá kúò nínú ìpìlẹ̀ wa kúlùṣe ẹ̀rìjìhù ìpìlẹ̀ ò ní gbàgbé ara ẹ̀ ọ̀dà tẹ́ ẹ bá mọ̀ pé bẹ́ẹ̀ bí a bá wo bìkan tá à ń pè ní olóoru nílọrin dọ̀la adé Yorùbá ni wọ́n ń dé ń bẹ̀ tẹ́ ẹ bá wo bìkan tá à ń pè ní Sàó nílọrin dọ̀la Kwara ni adé Yorùbá wọ́n ń dé ń bẹ̀ wọ́n sì ń gbé eégún bẹ́ẹ̀ ni èmi débi tá à ń pè ní bàbá lómà nílọrin dáadáa gẹ́gẹ́ bí oníwàásí àgbáyé tọ́lọ́run ṣe mí bẹ́ẹ̀ bá débẹ̀ dọ̀la adé Yorùbá wọ́n ń dé ń bẹ̀ kódà ìyàwó tọ́ba abẹ́fẹ́ dọ̀la ẹni ẹ bá díẹ̀ bí Kristẹni ni ṣe wá rí báyìí yí pé ìfipámúni ò gbọdọ̀ sí nínú ẹ̀sìn kankan ìyàwó tọ́ba abẹ́fẹ́ ọba lómà lóní ẹ lọ béèrè dáadáa kódà ńjọ́ àwa débẹ̀ tá a fẹ́ sálámọ̀ sí kábíyèsí ọba lómà àbá wọn ń bẹ̀ àbá kábíyèsí ńlé abáyàwó tó sín rí lẹ̀ ni Allahu Akbar ṣé ìyàwó ọba mùsùlùmí ní sín rí lẹ̀ tá a fi mọ̀ wípé ìmáàmù tí sì ń bẹ ní olóoru dọ̀la babalódò Ṣàngó ńlé tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni ẹni ọba pé mu tí mo wí yóò rí bẹ́ẹ̀ kọ́ lọ tọpinpin ẹ lọ béèrè ẹ lọ wádìí ẹ fara yí ìmáàmù tí ń bẹ ń bẹ ní ìsìn ni so tá a bá sì dé Sàó wọ́n ń gbé ń gún bẹ́ẹ̀ Kwara náà ni gbogbo ẹ̀ báwo làwọn ó ṣe wá sọ yí pé nínú ibi tó ti yẹ ká jẹ́ home of peace láwa máa sọ yí pé ó tiẹ̀ tóbi lẹ́nu kí mùsùlùmí ó máa sọ pé wọ́n pa ẹnìkan òun ó fi wàhálà kan nìkan nítorí pé kì í ṣe mùsùlùmí èèyàn mélòó là nẹ́bí fi wàhálà kan kódà àwọn tó fi wàhálà kan nẹ́bí fúnra ara rẹ̀ mo ti sọ fún yín rí arákùnrin kan máa ń tọ̀ sí múmbà yá nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tí gbogbo ẹ̀yin àfáà wa náà ṣe kà á bẹ́ẹ̀ wọ́n wá fẹ́ tọ́njọ́ kan àwọn Umaru wá fẹ́ gba mú kún ó gé orí ẹ̀ ànẹ́bí lẹ́ẹ̀ gbọ́dọ̀ gé ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ànẹ́bí wá gba mú báyìí ànẹ́bí ní sallallahu alayhi wa sallam lágbájá má tọ̀ ní bíbà yìí mọ́ ibi ìdí ààyè táwa ti ń sin lọ́hùn ọ gbọ́dọ̀ débẹ̀ mọ́ o ànẹ́bí tá a fẹ́ jọnu níbo làwa wá ti rí i lónìí nígbẹ́ ká torí pé ẹnìkan ò ṣe ti wa nínú ẹ̀sìn ẹnìkan ì ṣe mùsùlùmí á bẹ orí rẹ á pa ọ́ léyìí tó sì jẹ́ yí pé níjọ́ tá a bá ní ìdí rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ wọn àní pé wọ́n ṣe mùsùlùmí níjọ́ tá a bá ní ìdí rẹ̀ lọ́dọ̀ wọn àní pé wọ́n ṣe lẹ́sìn wa àmọ́ tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀sìn kódà
àwọn tó bí wa fúnra ara rẹ̀ bọ́lọ̀ ń ṣe pàtàkì àwọn òbí tó bí wa tó Ọlọ́run ò tún sọ pé ká má bá wọn ṣe nínú ìjọba àtayé abẹ́ ẹ ti gbàgbé ni wàyí ń jà àdáàkà aláǹtù síríkàbì yìí máa láì sàlákàbì ilimon Ọlọ́run ní tí kẹnu àwọn òbí rẹ tàbí àwọn méjèèjì bá pè ọ pé kó wá ṣẹbọ pẹ̀lú òun Ọlọ́run bí máa láì sàlákàbì ilimon nù tó onímọ̀ ń pa ẹ̀ láàtù tí hù mọ́ ìyẹn ni ọmọ tẹ̀lé wọn àmọ́ fídùn níyà màrúfà ẹ bá wọn ṣe nítayé kí ló dé táyọ̀ ẹlẹ́sìn kẹsọ́tọ̀ nígbà ọjọ́ páyé la wà ṣe bá wa kọ́ láàkẹ́ nìkan Ọlọ́run ló nìkẹ́ rẹ̀ lọ́dọ̀ Ramọ́nù lọ́lọ́run níbi tá a ti rí ọ̀pọ̀lọpọ̀ àfáà tí irùngbọ̀n rẹ̀ ó pọnú nílálùkìyàmà mo ti sọ fún yín rí o wípé ọ̀pọ̀lọpọ̀ àfáà nínú rúyà kan tọ́lọ́run fi hàn mí Ọlọ́run fi wọ́n kó Jahannama ọ̀dà tí ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́bọ sì ń wà lùjẹ́nà lọ látara anú mímọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yà já ṣe sùúrù fọ́rọ̀ ara wa ká má torí ẹ̀sìn pínra wa àwa kan ní ìlú Fúlàní àwa kan ní ìlú Haúsá àwa kan ní ìlú kinní kan ẹ má jẹ́ àgbàgbé ní tó so wá pọ̀ ká má gbàgbé ní tó pín wa ní tó pín wa náà ni pé àwa ò ní bẹ́lẹ́bọ ṣẹbọ àmọ́ àní pé kó má ṣe kódà ní lójú ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí mo sọ yìí ó wà nù fíkìú súnà sọ̀yí fíkìú súnà tẹ́ ẹ bá wo jísùl awal lójú wíńdò Ànábì Muhammad gangan sallallahu alayhi wa sallam àwọn kèfèrí wọ́n ń ṣe ọdún wọ́n wá ń kọ orin yẹn wá dùn débi pé nù Ànábì dùn orin kèfèrí nífa ṣùgbọ́n orin yẹn mẹ́kọ̀ọ́ dání Ànábì wá gbìyànjú fi ọwọ́ lé ìyá wa Aisha léjìká láti máa wo àwọn tí ń kọrin yẹn tó sì jẹ́ pé wọ́n yé ṣe mùsùlùmí orin ẹ̀sìn Islam kọ́ ni wọ́n ń kọ ṣe rí báyìí Ànábì nífẹ̀ẹ́ ẹlẹ́bọ ó fẹ́ràn ẹlẹ́bọ kí ló wá ṣàwámbola bẹ́sìn wa dé lónìí ǹjẹ́ àtànẹ́bì àbá àtàwọn sàábé kódà tí ìbá ṣe pé ńgbà tọ́lọ́run ní tí wọ́n bá gbógun tì wọ́n Ànábì ni ó tó gbógun tì wọ́n Ànábì ọ̀kan lẹ́bọ kankan léèmọ̀ kò sọ̀rọ̀ àṣẹ́ṣẹ́ lẹ́bọ kankan tó ekú ò láyé Ọlọ́run ó ṣe dáadáa fún wa àlùbáríkà Ànábì wa Muhammad nítorí náà ìlú Ìlọrin fún gbogbo tí ń dàrú mọ́ kálukú lójú ilẹ̀ Yorùbá ni o béèyàn kan bá wá sọ pé nítorí pé ẹ̀sìn kan lórí ẹsẹ̀ Yorùbá àwọn òsínú ilẹ̀ Yorùbá wàláhì tàláhì súnmọ́bìláì àṣìṣe ńlá gbáà ni àṣìṣe ńlá gbáà ni ká má fọra wa mọ́ ká má sọ pé wà la pé jù Yorùbá ní gbogbo wa ẹlẹ́bọ ni wá nípìlẹ̀ a sọ pé ká padà sídìí ẹbọ o àmọ́ ká torí wípé àfẹ́ ṣẹbọ ká wá torí rẹ̀ ìbínú ẹlẹ́bọ àbí ìbínú ẹlẹ́sìn kan ká wá sọ pé àìṣe ibi tá a ti wá mọ́ Ọlọ́run ó béèrè lálùkìyámà ó sì díjọ́ abákú ká tó mọ bí Ọlọ́run ṣírò wa mọ́ Ọlọ́run kó ṣírò wa mọ́ àwọn ẹni rẹ̀ Ọlọ́run má jẹ́ apá àjẹ́ mùsùlùmí mọ́ ọlá Ànábì wa Muhammad nínú tá a sì mọ́ mùsùlùmí òun náà ni pé kájó lóòótọ́ olódodo láti máa wá sọ pé àìṣe kinní kan àṣì lára abì kan irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ Al-Qur'an sì ní la'natullahi alal kasibin ìbínú Ọlọ́run kó máa búpùrọ̀ Ọlọ́run má bínú sí wa àbákà náà Muhammad gbogbo ẹ̀yin olùgbọ́ wa a tún máa tẹ̀síwájú tó bá yá ọgbọ́n tá a fẹ́ kẹ́ ẹ mọ̀ náà ni wípé Ìlọrin o ilẹ̀ Yorùbá ni pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ Ọlọ́run ó ṣe dáadáa fún gbogbo wa albarka Ànábì wa Muhammad subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al mursalin alhamdulillahi rabbil alamin amin.